Sọ̀rọ̀ sókè. Azeez Bámigbóyè. Azeez Bámigbóyè. Bámigbóyè. Ọmọ ìlú wo ni ẹ́? Ọmọ Abẹ́òkúta. Ọmọ Abẹ́òkúta. Ìwọ ti tó ọmọ ọdún mélòó báyìí? 31 years báyìí. 31 years. Kí nìdí tó fi ṣekú pa ìyàwó rẹ? Mi ò pa. Ní tó ṣẹlẹ̀ ni pé lóru ló bá mi fa wàhálà, ó wọ́ mi bọ́lẹ̀ látòrí bẹ́ẹ̀dì. So ó dẹ̀ wọ́ mi bọ́lẹ̀ tó gá mi lọ́rùn mọ́lẹ̀. Èmi àti ẹ̀jọ́ ní drag. So àgùntọ́wọ́ mi ni mo jẹ́ kí n fọmọ tó náà kọ̀dọ̀ fún nígbà yẹn. Kí ni ọwọ́ ẹ mú tó fọmọ lórí? Àmà tó wà níbi iṣẹ́. Àmà tó wà níbi iṣẹ́. Bẹ́ẹ̀ ká fi rọ́ṣíà. Tẹ́ fi rọ́ṣíà. Ó tó gbà ó tí àmà yìí ti wà lọ́wọ́ ẹ̀ àti kí ni ìwọ ń fi àmà ṣe inú ilé? A fi rọ́ṣíà yẹn lábẹ́. Ìwọ àtìyàwó ẹ̀ ti fẹ́ra ó tọ́dún mélòó? Ó ti lé ní 5 years. Ó ti lé ní 5 years. Ọmọ mélòó ló bí fún ẹ? Kò tí ì bímọ fún ẹ. Kí ni ìdí tí wọ́n fi ní accident tí ń bẹ̀lẹ̀? Báwo ló ṣe l'accident yìí? Ń bọ̀ látẹ̀kọ̀ ló ní accident. Ò ń bọ̀ látẹ̀kọ̀ ló l'accident. Ìgbà tó l'accident ìjà arábìnrin yìí fi ẹ́lẹ̀ rárá kó kúrò nílé rẹ̀. Ta ló dúró tì ẹ́ nílé ìwòsàn nígbà tí wọ́n ń tọ́jú ẹ lọ́wọ́? Òun àtàwọn àbúrò ẹ̀. Irú ìyàwó wo gan ló ṣe fún? O tí ì sanwó orí ẹ̀. Jẹ́ ká ṣe báyìí, nǹkan kan ló máa fà á kó tó di wípé o lè sọ pé ìjà bẹ́lẹ̀ láàrin yẹn. Kí ni tó fàjà gangan? Ṣẹ̀ṣẹ̀ máa ń bá mi fa wàhálà bẹ́ẹ̀. Ìjọ kan náà ló bá mi fa wàhálà tí ó gé mi lọ́wọ́ níbẹ̀. So tó bá jẹ́ ti abẹ́ mi ò dẹ̀ kí n sọ̀rọ̀. Àwọn ìmọ̀ tó wá tún ṣẹlẹ̀ ní ìjẹta lẹ́yìn bí ìjẹrin ló ti bẹ̀rẹ̀ sí ní bá mi fà. Kí ló bá ẹ fà? Kí ni tẹ́jọ́ ń fà sọ̀rọ̀ àsìkò ọ̀rọ̀ lélẹ́yìí? Ó ní owó òun tó wà lọ́wọ́ mi kí n mọ bí mo ṣe máa bóun wà. Ó dẹ̀ ní kò sí wàhálà, owó yá mi lówó owó kan ti pẹ́. Ó dẹ̀ ní kò sí wàhálà ń bẹ́ẹ̀ wà. Ìgbà tó wá di wípé ó di ọwọ́ oúnjẹ ta yẹn ló tún wá bẹ̀rẹ̀. Ó dẹ̀ gbà mọ́ ní àkótó tó lọ́wọ́ rọ̀lẹ́ ó bá mọ́ rìn nílé. Fẹjọ́ mi súnmọ́ yẹn ó dẹ̀ bá a sọ̀rọ̀ pé kó má bínú pé ká má jà nǹkan lẹ́yìn pé ká má jà ìṣòro àwọn ọ̀rẹ́ náà. Ó dẹ̀ náà ti gbọ́ kó tó di kó dọwọ́ òun kó tó fẹsẹ̀ ifá mi jábọ́ lórí bẹ́ẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí ní bá mi fa gbogbo tó gbá mi lẹ́nu. Kí ni ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀ láàrin yín nípa yín pé bóyá obìnrin yìí ti ń fẹ́ ọkùnrin míì àbí bóyá ó ń yálè? Kí ni tó lè sọ ń pa yín? Gbàǹgbà tí mo kọ́kọ́ délé ó máa ń ṣe fídíò pọ̀ pẹ̀lú ọkùnrin. Ó ní ṣojú mi nínú ilé ní òwò tó máa ń ṣe fídíò pọ̀ tó máa ń kọ́ ọkùnrin. So gbogbo mo dẹ̀ fẹjọ́ yẹn súnmọ́ mi ẹ̀ dẹ̀ bá sọ pé irú rọ́bìṣì wo nìyẹn ní ṣojú ọkọ ló ṣe ń ṣe fídíò pọ̀ ní òwò níṣẹ́ ní kíní kan náà. So ló ṣẹlẹ̀ nígbà yẹn. Ìgbà tí mọ́mí ẹ̀ dẹ̀ bá sọ orí kó stop díẹ̀. Oṣù mélòó ló lò ní ilé ìwòsàn pẹ̀lú condition tó kọ́kọ́ wà ní tẹ́lẹ̀? Láti mọ accident. Bẹ́ẹ̀ni. Mo lò 9 months. 9 months. So obìnrin yìí dúró tì ẹ́ lásìkò yẹn? Bẹ́ẹ̀ni náà ó dúró tì mí. Kò dẹ̀ yàn àlè nígbà yẹn àbí? Ìgbà yẹn náà ni ìgbà táwa lọ hospital tí mo wà lọ hospital yẹn làwọn tó wọ́jọ́ máa ń sùn ní ibi tó ń sùn wọ́ọ̀dù yẹn máa ń sọ pé ó máa ń lọ ibi tó ń lọ sùn ní òde kàkún gbogbo ìgbà yẹn. O ò ka mọ́ bẹ́ẹ̀ wọ́n ń sọ fún ẹ. Bọ̀ ó dúró tí ẹ̀ tó fi kúrò nílé ìwòsàn. Nígbà tẹ́ wá délé, kí nìdí tó fi wá rí ọ̀rọ̀ yẹn rò padà kó tó di pé ó bẹ́ síjà láàrin? Ó máa ń ṣe nígbà tí mo délé ó máa ń ṣe fídíò pọ̀ pẹ̀lú ọkùnrin ní ṣojú mi nílé. Torí orí bẹ́ẹ̀dì lèmi ń sùn orí bẹ́ẹ̀dì kékeré nílẹ̀ ńlẹ̀. Tí orí bá rẹ̀ ní ṣe àwọn máa rò pé mo ti sùn mọ́nà. Ayọ̀ kí ló dé tó ń ṣe báyìí nǹkan kan lẹ́yìn. So ojoojúmọ́ ó ráyìn ṣe ìyẹn tó di pé mo fẹjọ́ sùn mọ́ mi. Àmì ẹ̀dá ìwà bá a sọ ọ̀rọ̀ burúkú wọn ṣe ẹni tí. Nígbà tí wọ́n wá mú àmà tó fi là lórí obìnrin yìí, condition wo ló wà báyìí? Ó ti ń get better. Ó ń get better bó ti ṣaláìsí? Ó ti ṣaláìsí.
ó ti kú. Ìjọ mọ̀ pé obìnrin yẹn ti kú. Sọ̀rọ̀ sókè. Àmọ́ nígbà tí wọ́n là mọ́ ẹ mélòó ló la á mà yí mọ́ lórí. Ìgbà tó já mi lọ́rùn lọ mọ́lẹ̀ tí mo so máma ni mo fọ́ ọmọ tó tóbi kò fi nílẹ̀ bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta. Ìdájọ́ wo ló ń retí látọ̀dọ̀ ìjọba báyìí? Sọ̀rọ̀ kí ìjọba síjú àánú wò ẹ́ lẹ́yìn tí obìnrin tẹ̀ ti dolóògbé àbí. Iṣẹ́ kí ni wọ́n ń ṣe gangan? Mọ́tò ni mo wà. Orúkọ ẹlẹ́ẹ̀kan sí. Azeez. Ọmọ agboolé wo ni ẹ́? Lágboolé wo l'Abẹ́òkúta? Lágboolé wo l'Abẹ́òkúta? Mo ṣáàdì ṣàjẹ́ mi. Kí lorúkọ bàbá rẹ? Àjàní. Àjàyí. Àjàní. Àjàní lágboolé wo? Ní ṣàjẹ́. Ìjáwọn mọ̀lẹ́bí ẹ ti gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí, ṣé wọ́n ti yọjú sí ẹ? Ọ̀nà bíbí lánàá pé wọ́n wá pẹ̀lú ẹni ọ́fíìsà tó wá bá mi. Ọjọ́ wà ń ta pẹ̀lú ọdún mi lọ́dọ̀ ọmọ ìyàwó mi. Orúkọ ẹlẹ́ẹ̀kan sí. Azeez lórí. Kí ni ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀ láàrin yín nípa yín pé bóyá obìnrin yìí ti ń fẹ́ ọkùnrin míì àbí bóyá ó ń yálè? Kí ni tó lè sọ ń pa yín? Gbàǹgbà tí mo kọ́kọ́ délé ó máa ń ṣe fídíò pọ̀ pẹ̀lú ọkùnrin tó mo ní ṣojú mi nínú ilé ní òwò tó máa ń ṣe fídíò pọ̀ tó máa ń kọ́ ọkùnrin. So gbogbo mo dẹ̀ fẹ́ jọ́ yẹn súnmọ́ mi ẹ̀ dẹ̀ bá sọ pé irú rọ́bìṣì wo nìyẹn ní ṣojú ọkọ ló ṣe ń ṣe fídíò pọ̀ ní òwò ní iṣẹ́ ní kíní kan so ló ṣẹlẹ̀ nígbà yẹn ìgbà tí mọ́mí ẹ̀ dẹ̀ bá sọ pé kó stop díẹ̀. Oṣù mélòó ló lò ní ilé ìwòsàn pẹ̀lú condition tó kọ́kọ́ wà ní tẹ́lẹ̀? Láti mọ accident. Bẹ́ẹ̀ni. Mo lò 9 months. 9 months. So obìnrin yìí dúró tì ẹ́ lásìkò yẹn? Bẹ́ẹ̀ni náà ó dúró tì mí. Kò dẹ̀ yàn àlè nígbà yẹn àbí? Ìgbà náà ni ìgbà táwa lọ hospital tí mo wà lọ hospital yẹn làwọn tó wọ́jọ máa ń sùn ní ibi tó ń sùn wọ́ọ̀dù yẹn máa ń sọ pé ó máa ń lọ ibi tó ń lọ sùn mi ò dé kà fún gbogbo ìgbà yẹn. O ò ka mọ́ bẹ́ẹ̀ wọ́n ń sọ fún ẹ. Bọ̀ ó dúró tí ẹ tó fi kúrò nílé ìwòsàn. Nígbà tẹ́ wá délé kí nìdí tó fi wá rí ọ̀rọ̀ yẹn rò padà kó tó di pé ó bẹ́ sí jà láàrin? Ó máa ń ṣe nígbà tí mo délé ó máa ń ṣe fídíò pọ̀ pẹ̀lú ọkùnrin ní ìṣojú mi nílé torí orí bẹ́ẹ̀dì lèmi ń sùn orí bẹ́ẹ̀dì kékeré nílẹ̀ ńlẹ̀ tí orí bá rẹ̀ ní ṣe àwọn máa rò pé mo ti sùn mánà ayọ̀ kí ló dé tó ń ṣe báyìí nǹkan kan lẹ́yìn so ojoojúmọ́ ó ráyìn sí ìyẹn tó di pé mo fẹ́ jọ́sùn mọ́ mi ẹ̀dá ìwà bá aṣọ ọ̀rọ̀ lóko wọn ṣe ẹni tí. Nígbà tí wọ́n wá mú àmà tó fi là lórí obìnrin yìí condition wo ló wà báyìí? Ó ń get better bó ti ṣaláìsí. Ó ti kú. Ìjọ mọ̀ pé obìnrin yẹn ti kú. Sọ̀rọ̀ sókè. Àmọ́ nígbà tí wọ́n là mọ́ ẹ mélòó ló la á mà yí mọ́ lórí. Ìgbà tó já mi lọ́rùn lọ mọ́lẹ̀ tí mo so máma ni mo fọ́ ọmọ tó tóbi kò fi nílẹ̀ bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta. Ìdájọ́ wo ló ń retí látọ̀dọ̀ ìjọba báyìí? Sọ̀rọ̀ kí ìjọba síjú àánú wò ẹ́ lẹ́yìn tí obìnrin tẹ̀ ti dolóògbé àbí. Iṣẹ́ kí ni wọ́n ń ṣe gangan? Mọ́tò ni mo wà. Orúkọ ẹlẹ́ẹ̀kan sí. Azeez. Ọmọ agboolé wo ni ẹ́? Lágboolé wo l'Abẹ́òkúta? Lágboolé wo l'Abẹ́òkúta? Mo ṣáàdì ṣàjẹ́ mi. Kí lorúkọ bàbá rẹ? Àjàní. Àjàyí. Àjàní. Àjàní lágboolé wo? Ní ṣàjẹ́. Ìjáwọn mọ̀lẹ́bí ẹ ti gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí, ṣé wọ́n ti yọjú sí ẹ? Ọ̀nà bíbí lánàá pé wọ́n wá pẹ̀lú ẹni ọ́fíìsà tó wá bá mi.
ọjọ́ wà ń ta pẹ̀lú mi lọ́dọ̀ ọmọ ìyàwó mi. Orúkọ ẹlẹ́ẹ̀kan sí. Azeez Damilóye.